Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jáde nínú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ Àbámẹ́ta, Sátidé ọjọ́ karùn-ún oṣù kẹrin ọdún 2025. Ẹniọlá Sálíù lórúkọ mi. Lórí ẹ̀sùn ìgbìmọ̀pọ̀ láti ṣekúpani tó wà nílẹ̀ láàrin Akpabio àti Natasha, ọ̀rọ̀ ti tún fọná sójú o. Akpabio ti sọ̀rọ̀, ó ní ẹ̀sùn tí Natasha fi kan òun jẹ́ èyí tí kò sí òtítọ́ níbẹ̀ rárá, léyìí tó sì léwu gidigidi. Ó ní ìgbésẹ̀ òfin tó múnádóko ti ń lọ lọ́wọ́. Ilé-ẹjọ́ ti ní ẹnikẹ́ni nínú wọn kò gbọdọ̀ dáhùn sí ọ̀rọ̀ tàbí ìbéèrè kankan láti ọ̀dọ̀ àwọn oníròyìn àti lórí ayélujára. Ọ̀gá àgbà iléeṣẹ́ NNPCL ìyẹn Báyọ̀ Ojúlárí ti sọ̀rọ̀ o. Ó ní òun yóò nílò àtìlẹ́yìn ọ̀gá àgbà iléeṣẹ́ náà tẹ́lẹ̀ ìyẹn Mele Kyari. Iléeṣẹ́ NNPCL ti kéde ìgbìmọ̀ aláṣẹ tuntun míì. Ẹ̀ka ètò ìdájọ́ lórílẹ̀‐èdè yìí ti wọ́gi lé bí Uzodinma ṣe yan Nze Ukuru gẹ́gẹ́ bí adelé kọmíṣánná fún ètò ìdájọ́ ní ìpínlẹ̀ Imo. Alámòójútó ìpínlẹ̀ Rivers ìyẹn Ibasi ti rọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà láti gbárùkù ti ìgbésẹ̀ ètò ààbò àti ìpèsè àwọn nǹkan amáyédẹrùn tó gùnlé. Àwọn ẹgbẹ́ 60 kan ni wọ́n ti ń kọrin àtìlẹ́yìn fún ìyànsípò Soludo fún sáà kejì. Wọ́n ṣe ìwọ́de fún un láti gbárùkù tì í. Ẹgbẹ́ òṣèlú Labour ti sọ̀rọ̀ o. Ó ní Àbúrò Èṣì ni alága ẹgbẹ́ òṣèlú ọ̀hún lẹ́yìn ìgbẹ́jọ́ ilé-ẹjọ́ gíga jùlọ lórílẹ̀‐èdè yìí. Ìròyìn eré ìdárayá, De Bruyne ti finú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Man City sílẹ̀ lẹ́yìn ọdún 10. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ ẹ bá darapọ̀ tẹ́ ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣòǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.